Mo kí gbogbo wa lẹ́ẹ̀kan ṣe ẹ̀yin ọmọ Yorùbá òtítọ́, àwa ọmọ Yorùbá ògidì tí à ń pè fún pé kí ìran wa bọ́ nínú ìdààmú àti làásìgbò Nàìjíríà. Èmi náà ni Koikimedia, gẹ́gẹ́ bí mo ṣe máa ń dé pé tí a bá ń túbọ̀ create awareness, kọ́lọ́n kó jẹ́ kí àwọn èèyàn wa kí ó ta wọ́n lómi jí, torí kò sẹ́ni tó ń báyàn kan jà. Èyí tá à ń béèrè fún ni pé ẹ̀tọ́ wa là ń béèrè. Ẹ̀tọ́ tá dẹ̀ ń béèrè yẹn ó dẹ̀ ti di dandan pé ká gbà kúrò lọ́wọ́ ìjọba amúnisìn, ìjọba tí kò nífẹ̀ẹ́ àwa tí à ń pè ní mẹ̀kúnnù, ìjọba tó tọ́jú wa, ìjọba tó ń fìyà jẹ wá, ìjọba tá sọ fún pé ọ̀nà àbáyọ ni pé kí wọ́n dissolve Nàìjíríà, torí Jonathan ló sọ, ó ní 2014 ó ní Nàìjíríà ti expire. In tó bá dẹ̀ ti expire, ìyẹn gbọ́dọ̀ tún máa consume ẹ̀. Tá bá ti ń consume tó bá ti expire, problem ló máa jẹ́ fún wa. So gbogbo ọmọ Yorùbá, ẹ túbọ̀ jẹ́ ká sọ fáwọn tí wọ́n represent wa pé ọ̀nà àbáyọ tó kù ni pé kí olúkálukú kó padà lọ sí territory, torí pé àwọn Haúsá, àwọn Northerners, àwọn ò fẹ́ gbà fún wa, àwa náà fẹ́ gbà fún wọn. Igbo ò fẹ́ gbà fún wa, àwa náà fẹ́ gbà fún Igbo. So gbogbo wa, olúkálukú wa tí a jẹ́ indigenous people, ká padà sí ibi tí orísun wa ti bẹ̀rẹ̀, ká lè lọ look after ara wa. Tó bá wo time ní bíbá nísìn, aago méje 7 o'clock, ẹ wo gbogbo ẹ̀ bó ṣe dúdú, torí gbogbo ẹ̀ bó ṣe dúdú lókè ọ̀run. Ní 7 o'clock ilẹ̀ ò tí mọ́ ní bíbá, kílẹ̀ tó bright after tó another 1 hour ló máa ní clear. But nílẹ̀ Yorùbá, gbogbo nǹkan lọ́lọ́run fi kẹ́ wa, ó fi weather kẹ́ wa, ó fi soil wa kẹ́ wa, ó fún wa ní brain power. Àwa jókòó sí abroad, kí là ń ṣe labroad? À ń support operational system European country, nígbà tí àwọn èèyàn tiwa náà need assistance wa láti padà sílé. But àwọn tó wà nílé, tá bá ń sọ fún yín pé a fẹ́ padà sílé, ẹni ká máa bọ̀ nílé, a lè padà sílé tí kò ní system tó ń ṣiṣẹ́. So ìyẹn la ṣe ń sọ fáwọn èèyàn wa pé ẹ jẹ́ ká kúrò ní Nàìjíríà, so kí a lè bá tẹ̀síwájú. Yo bro, I'm just around the corner waiting. All right, cool, no problem. That's all right, man. That's all right. I'm just doing my thing. I'm live already, so I'll see you there. I'm right there. All right, I'm right by, right there. All right. Ẹ wá bí náà yẹn mi. Àbọ̀rọ̀ bọ̀ yẹ yín nísìn. So ìdí tí a ṣe ń sọ fáwọn èèyàn wa pé ẹ jẹ́ ká pull out kúrò nínú structure yìí. Structure tí àwọn English fún wa, structure yẹn ò ṣiṣẹ́, kò favour wa, kò work fún wa. Ẹ jẹ́ ká dissolve Nigeria. Ẹ jẹ́ ká prepare fún a future Yoruba government tó máa represent everybody, tó máa represent mẹ̀kúnnù, tó máa represent ẹni tó ní àtẹni tó ní, because the current state of Nigeria kò lè work. Tabashi ní ká máa ní a fẹ́ lọ ṣe election, ọ̀rọ̀ election sí ní bíbá mọ́. It is too late for any other election in Nigeria. So what we should be asking for is a total dissolution, de-amalgamation. Eléyìí ò mí pé wọ́n ń báyàn kankan jà. So ìwọ tó ti gbọ́ tẹ́lẹ̀, o ti gbọ́ nìyẹn. Ẹ bá wa kéde fáwọn tí wọ́n ti gbọ́ pé a fẹ́ padà sí ibi tó ń pè ní independent Yoruba country, and that is the only solution. Òun ni final solution, òun ni the beginning solution, òun ni the middle solution. Kò sí solution kankan tó lè solve problem Nigeria, because Nigeria is an entity táwọn Britain, àwọn colonial tó create ní 1914. Nigeria níbi tó create the foundation ẹ̀ wà faulty. Nigeria níbi tó create wọ́n ní kí gbogbo wa lọ manage. Wọ́n dẹ̀ mọ̀ pé kò sí bá ṣe fẹ́ manage ẹ̀, kò lè work. But the problem is ẹni tó bá ń sọ fún yín pé ó máa work, lára àwọn tí wọ́n wà against the indigenous people tí identity ẹ̀ wà stolen. So ọ̀rọ̀ Yorùbá nation kò tako ẹ̀sìn, kò tako anybody ju pé a fẹ́ wà nínú system. Àwọn English, àwọn òyìnbó ló create Nigeria, àwọn ò lè create bíbá fún wọn nísìn. So that is the reason why Tashen campaign under the leadership of Professor Adebanji Akintoye
àti bàbá wa Chief Sunday Igboho àti gbogbo àwọn leaders wa. So lẹ́ẹ̀kan sí gbogbo wọn tó bá ń gbọ́ broadcast wa má fi ṣèbínú pé ẹ ó dàbí àtẹ́ pé ó ń ta wá lára wa ta wà lábroad. No, àwọn tó wà nílé náà wà concern, kò ń ṣàwà ta wà lábroad nìkan la wà concern. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà nílé àwọn náà wà concern pẹ̀lú situation of things. Torí pé níbi tí Yorùbá wà lẹ́ni nísìn ibẹ̀ kọ́ ló yẹ ká wà. Kò jẹ́ ká ṣe máa sọ̀rọ̀ pé bí ń pa wá, kò jẹ́ ká máa sọ because a ní gbogbo ohun tó lọ́n fún wa. Gbogbo ohun táwọn ilé ní kò tó 1/4 ìtọ́lọ̀ fún àwa nílẹ̀ Yorùbá láti Kwara ní, Kogi ní, Ondo State, Ekiti State, Osun State, Ogun State, Ọ̀yọ́ State, títí dé Lagos State. A ní gbogbo nǹkan pátápátá, but the problem is the system tó o bá ní ṣiṣẹ́ kò lè ṣiṣẹ́, kò sọgbọ́n ẹ̀, kò sọ̀nà àbáyọ kankan, kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ lọ mú the best brain power tó lè fix in Nigeria, kò possible. So tá bá wo society tó ń ṣiṣẹ́, society ń ṣiṣẹ́ because things are put in place, but lọ́dọ̀ tiwa wọ́n put things in place, and that is why for a very long time, for 64 years, irọ́ ló gbé kalẹ̀. Ìyẹn la ṣe ń sọ fún gbogbo ọmọ Yorùbá pé ẹ jẹ́ ká jọ dìde, especially ẹ̀yin diaspora tí ẹ decide pé ẹ fẹ́ ó dàbí pé lómi ò tẹ̀ ẹ fẹ́ padà lọ sílé rárá. Ẹ kàn fẹ́ máa lọ́lé tó bá di Christmas time, kẹ́ tún padà wá sí London, kẹ́ padà lọ sí America, kẹ́ padà lọ sí Canada. Ṣé ẹ fẹ́ relocate padà rárá sí ìlú yín ni? Ẹ kàn fẹ́ máa lọ ṣe ojúde ọba, kẹ́ tún padà wá, kẹ́ lọ dáṣọ. Ẹ kàn fẹ́ máa lọ ṣe Ọ̀ṣun festival, kẹ́ tún padà wá. Ìyẹn kọ́ náà ń pè ní pé a fẹ́ lọ sílé. Ìyẹn lọ sílé ni pé ká padà ká relocate. Tẹ́ bá rí àwọn Syria nísìn, gbogbo àwọn ọmọ Syria wọ́n náà ready láti padà lọ sílé regardless of the situation lọ́dọ̀ wọn. Gbogbo wọn pátá tẹ́ bá lọ wo gbogbo borders, tẹ́ bá lọ wo UK nísìn, UK tí náà máa put a hold lórí asylum fáwọn Syria because wọ́n ní láti padà lọ sílé kọ́ lọ build ìlú wọn. Àwa la máa padà lọ build, a lè build in Nigeria. Bódà lè ṣe sílẹ̀ problem ni because the system is faulty. System tó bá dẹ̀ ti faulty, kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe, kò sí ọ̀nà kankan tẹ́ fẹ́ gbà ju pé kí system yẹn kó collapse. So a gbọ́dọ̀ jẹ́ kí Nigeria kó collapse so that kí àwọn indigenous people, àwọn Arewa, Biafra, àwọn Ìjọ, indigenous people ni wá, a kì í ṣe Nigerians. Nigerians was created by British ló created, àwa kọ́ la created. So a ní láti dissolve that problem yẹn ká tó lè máa sort out internal problem tá a bá ní. Èkìtì àti Ìjẹ̀bú máa jà ní, à lọ máa sort yẹn láàrin ara wa. Ẹ jẹ́ ká kọ́kọ́ béèrè lọ́wọ́ àwọn olóṣèlú pé kí ni reason tó ṣe fẹ́ keep Nigeria, kí ni the purpose and the usefulness of Nigeria tí kò support ọmọ Yorùbá. Púpọ̀ nu yín ẹ lè lọ sí hospital, tẹ́ bá sick ẹ róúnjẹ jẹ lẹ́ẹ̀mẹ́ta délé, security problem, education zero. So wọ́n wá kó gbogbo ọmọ Yorùbá sábẹ́ bọ́tù. This is the reason why ta ṣe ń pariwo pa fẹ́ kúrò. Ẹ wo ojú ọjọ́ nísìn bó ṣe rí, ẹ wo ojú ọjọ́ bó ṣe rí. Ṣé iná rí? Tẹ́ bá wo time lọ́wọ́ mi nísìn, ẹ wo time. This is like almost 7 o'clock. Aago méje òun ló lù. Tẹ́ bá wo time lọ́wọ́ mi, ẹ má bínú. Ẹ wo time ọwọ́ mi nísìn. 7 o'clock láàárọ̀. Èní lọ́jọ́ kẹwàá nínú oṣù kejìlá ọdún 2024. Aago lẹ̀ ń wò lọ́wọ́ mi. This is 7 o'clock. 7 o'clock ló lù. Ẹ wo gbogbo ẹ̀ bó ṣe dúdú. Ẹ wo gbogbo ẹ̀ bó ṣe dúdú wokowoko. Èèyàn kan wá máa sọ fún yín pé ó dìgbà tá a bá dé heaven la máa tó lọ enjoy. No. And this is the reason why ta ṣe ń sọ fún gbogbo àwọn tó jẹ́ àlùfáà wa, àwọn tó jẹ́ babaláwo, ẹ gbọ́dọ̀ sọ̀rọ̀ sókè. Kò síyàn kankan tó gbọ́dọ̀ bẹ̀rù níbi tá a dé nísìn. A gbọ́dọ̀ sọ pé n ta fẹ́ lélẹ̀. A gbọ́dọ̀ bá àwọn ọba wa sọ̀rọ̀. A gbọ́dọ̀ bá ìjòyè sọ̀rọ̀. A gbọ́dọ̀ bá gbogbo baálẹ̀ sọ̀rọ̀. Everybody must speak out because the problem cannot continue like this. Problem yìí ó ti fún a lot of depression fáwọn diaspora. Ẹ̀yin tẹ́ wà nílé náà ti wà depressed. A lot of people ti ní mental problem lórí ọ̀rọ̀ Nàìjíríà. Àpọ̀lọpọ̀ àwọn tó ti wá fẹ́ invest in Nigeria as far back as 20-30 years ago, gbogbo wọn ti sá padà kúrò Nàìjíríà. Àwọn tó ò rí sá padà, Britain ló máa fún wọn ní visa. Kí la fẹ́ fi British visa ṣe tílẹ̀ Yorùbá wà okay? Kí la fẹ́ fi Qatar visa ṣe? Kí la fẹ́ lọ ṣe ní Saudi Arabia? Kí la fẹ́ lọ ṣe ní Iraq? Kí la fẹ́ lọ ṣe ní gbogbo àwọn ìlú tá à ń sá lọ yẹn? Nígbà tó bá jẹ́ pé a ní a lot of iṣẹ́ láti ṣe, ìyẹn la ṣe ń sọ fáwọn èèyàn pé àsìkò ti tó ká demand pé the only solution to our problem òun ni kó dissolve Nigeria. That is the solution. No other solution. Kò sí solution kankan ju pé ká dissolve ẹ̀.
because it is a failed country. Ìtọ́ba dẹ̀ ti fail èèyàn ò lè amend ẹ̀, kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ amend ẹ̀. Àdúrà ò lè amend ọ̀rọ̀ Nàìjíríà. Bí bàbá Adébóyè bóun wọn kọ́ lọ sí retreat, and I keep calling his name because we love him. Ìdí tá a ṣe ń pe bàbá Adébóyè all the time ni pé a nífẹ̀ẹ́ bàbá yẹn gan. Bóun bàbá Adébóyè kán ní ká gbàdúrà 30 days kò lè work. Bóun bàbá Kúmúyì ká gbàdúrà 40 days kò lè work. Bóun bàbá Adébáyọ̀ àwọn tẹ̀ ní ká gbàdúrà because àwọn ti gbà pé Nàìjíríà work. Prophet Tibetan ti gbà pé Nàìjíríà work. You know, so gbogbo àwọn tó jẹ́ àwọn tó kù tó sì ń sọ fún wa pé Nàìjíríà máa work, níbo ló ti fẹ́ gbà work, ọ̀nà bó ló fẹ́ gbà work, ní situation wo, ní time wo, wọ́n kàn dín sí gbogbo ọmọ Yorùbá, wọ́n kàn kó wa sínú more problems and more problems. Adé ń sọ fún àwọn Yorùbá pé eléyìí ò ní jà wá, gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ pírẹsẹ́ńtà nílé tẹ́ ń ṣiṣẹ́ lórí rédíò ní gbogbo àwọn big radio station, ẹ ní láti máa sọ fáwọn èèyàn pé kó demand fún pé ká pè fún referendum. We need to call for referendum so that we can dissolve this unity. Unity yóò work, kò favour anybody, kò favour Hausa, kò favour Yorùbá, kò favour Igbo. A lè continue by. And this is why ta ṣe ń pariwo lójoojúmọ́, ta ṣe ń ṣe awareness, ta ṣe ń ṣe campaign pé ká kúrò ní Nàìjíríà. Eléyìí sọ̀rọ̀ owó wo ló fẹ́ pa lórí YouTube, ṣówó ló fẹ́ pa lórí Facebook. À ń sọ pé ká gba country, ká ní government tó máa serve wa, ká ní government tá lè pè pé nǹkan ṣe ọmọ Yorùbá tó dẹ̀ máa dá wa lóhùn, ká ní government tí nǹkan máa ṣe wá tó máa respond to our crisis. The current Nigeria has failed. Kò dẹ̀ sí ọ̀nà kankan ju pé kí a dissolve ẹ̀, kólúkálukú máa lọ, kólúkálukú lọ, ká lọ protect ibi tó ń pè ní ilẹ̀ Yorùbá kó lè work fún wa for the next how many years? Within 30 years. Àwa wà èmi onísìn ọmọ 40 years òní mi. Another 30 years from now, ilẹ̀ Yorùbá máa dájú Europe lọ, ó máa dájú America lọ. Àní ní pé à ń sáré kiri, a fẹ́ lọ gbé l'Amẹ́ríkà, a fẹ́ gba ìwé ìgbélú, a fẹ́ lọ jókòó sí London, a fẹ́ lọ jókòó sí Scotland. So ìyẹn la ṣe make campaign lójoojúmọ́ so that káwọn èèyàn wá lè wake up. Eléyìí sọ pé wọ́n bá Tinubu jà, kò sẹ́ni tó ń bá Tinubu jà. Ọmọ ọdún mélòó ni Tinubu gan nísìn? Gbogbo ibi tí Tinubu tó kù sí tó máa lò nísìn kò lè lo another 50 years láyé mọ́. Gbogbo wa náà la máa padà kú, akọ̀ǹbẹ̀ Ọlọ́run kó fún wa lẹ́mìí gígùn ni. So ẹ bá wa sọ fáwọn èèyàn tó ì tí gbọ́, àwọn tó ṣe ní doubt mind, àwọn tó ń wò pé tàbá gba Yorùbá nation àbáwọn ẹlẹ́bọ ni, kò ní kankan ṣe. Olúkálukú ló ní right, olúkálukú. A gbọ́dọ̀ ní tó ń pè ní religious tolerance nílẹ̀ Yorùbá. A dẹ̀ ti ní tẹ́lẹ̀, ó dẹ̀ ṣì wà, yàtọ̀ sáwọn tó fẹ́ máa infiltrate wa nísìn. Kò sí kankan tó ń pè ní ìjà ẹ̀sìn nílẹ̀ Yorùbá. Àwọn lọ́dọ̀ wọn lókè ọya, àwọn lọ́ ti ń jàjà ẹ̀sìn, àwọn lọ́ máa ń fẹ́ para wọn lórí ẹ̀sìn, ìyẹn lọ́ ṣe pa Deborah. So this is the reason why we are campaigning. This is the reason why we are saying freedom. Bẹ́ẹ̀ ni ìyá mi Ọmọlára Ìyábọ̀ Àjàlá, freedom is the most ṣẹ́rí, kò sí kankan tó dàbí freedom. Tó bá ti ní freedom, kódà nígbà míì gan ibi ò ní máa pẹ́. Ìyẹn wá mí pé ní jẹun. But ní Nàìjíríà nísìn, ní freedom, ebi ń pa yín, kò sí security, kò sí iṣẹ́. Àwa là ń bọ́ àwọn tó wà nílé, majority àwọn tó wà lábroad ló ń bẹ̀yìn tẹ́ wà nílé. Àwọn èèyàn fẹ́ sanwó lé nísìn, ọdún ti fẹ́ parí nísìn. A studio self apartment 350,000 naira. Èló gan lẹ́ ń san fáwọn èèyàn tẹ́ ní kó máa san 350,000. Ilé àwọn tó jẹ́ pé wọ́n yẹ kó kọ́ àwọn Jákàndé houses tí wọ́n kọ́ níjọ́ òní, wọ́n kọ́rú ẹ̀ mọ́. Mẹ̀kúnnù kan sọ́fà lójoojúmọ́. Àwa wá gbé pressure sórí, make sure pé àwọn ṣé a máa fi àwọn family wa sílẹ̀ kí ìyà máa jẹ yín ni. Ẹ̀yin tẹ̀dẹ̀ wá ń lé náà, ẹ máa wà against àwọn tó wà ní diaspora. Ẹ̀ náà àwọn tó wà ní diaspora ló ń ká lára. Ó gbọ́dọ̀ ká wa lára náà. Kò ṣe ní ká wa lára. Ó gbọ́dọ̀ ká wa lára because a lè wà nílùú kan tí àwa dẹ̀ ń wo system yẹn tó ń ṣiṣẹ́. Ká wá máa wo tọ̀dọ̀ tiwa. Ẹ wo gbogbo ilẹ̀ Yorùbá nísìn, kò sí clinic kankan tó ń ṣiṣẹ́, kò sí hospital. Báwo ló di general hospital ṣe máa náwó ní electricity? Kò make sense. Báwo ni odindi general hospital a sọ pé àwọn ò ní ná? Kò make sense rárá. And these are all many reasons tá ṣe ń sọ pé enough is enough. Enough is enough. Èyí tá ṣe pẹ̀lú Nàìjíríà ó ti tó. Ìwọ tó dẹ̀ ṣe ń ní o lè jókòó sí abroad kó máa san tá máa ṣe. Ókè, kí ló fẹ́ ṣe? Àwọn tó wà nílé, àwọn tó jẹ́ politicians yín, they are criminals. Gbogbo yín lẹ mọ̀ pé criminal ni wọ́n.
in tó bá dẹ̀ ti jẹ́ criminal intent yẹn ló máa wà lẹ́mìí wọn. Àwa lẹ̀ là ń fún wọn lágbára nítorí pé àìtí make a decision pa fẹ́ lọ. Tí gbogbo wa bá ti pull out pa fẹ́ lọ agbára wọn máa dínkù. A máa wọ gloves sọ́wọ́, bá ṣe ń wọ gloves sọ́wọ́ là ń dé fìlà mórí, bá ṣe ń wọ jacket là ń wọ pullover torí òtútù náà ni, torí pé òtútù ò ń ṣe tó da lára, àti wọ tamawẹ̀ sí sálẹ̀. All these are the reason why, and the system in Nigeria is a failed system. Kò sẹ́ni kankan tó lè rectify problem yẹn. So the only option tó kù fún wa, because I only have about 6 more minutes, 20 minutes ní program yìí. The only option tó kù ni pé let us dissolve Nigeria, let us de-amalgamate it so that we can go back and fine-tune all our problems within ourselves. Nídìí kí àwọn ọmọ Igbo wà pẹ̀lú wa nínú gọ́ọ̀mẹ̀ntì wa, nídìí kí ọmọ Hausa wà pẹ̀lú wa nínú gọ́ọ̀mẹ̀ntì wa, a fẹ́ jẹ́ kó jẹ́ Yorùbá nìkan. Tá a bá sọ pé lọ rẹ́gísítà sí iléeṣẹ́ ọlọ́pàá, a fẹ́ mọ̀ pé ọlọ́pàá ta níyẹn ọmọ Yorùbá nìkan ni, yàtọ̀ sẹ́ni tó bá ti gba ìwé wa. Because níbí báyìí àwọn ọmọ Yorùbá náà wà tó ń ṣe ọlọ́pàá, but o gbọ́dọ̀ ní ìwé, o gbọ́dọ̀ go through rigorous test. Kò ń ṣe pé wọ́n kàn máa allow anybody kó wá di ọlọ́pàá nílùú, kò ń ṣe pé wọ́n kàn máa allow anybody kó di sójà. O gbọ́dọ̀ kọ́kọ́ jẹ́ ẹni tó ní right to live in the country. So gbogbo ẹ̀yin tí ẹ wà nílé tí ẹ ń rò pé tá a bá gba Yorùbá country a máa lọ mọ́ ọmọ Igbo wá tó máa wá di ọ̀gá army, kò possible. Àwa la máa jẹ army ara wa, àwa la máa ní national security ara wa, àwa la máa ní navy, àwa la máa ní custom. Ṣé ẹ mọ̀ pé these are opportunity for many jobs creation. Irú Nàìjíríà nísìn, ọmọ Yorùbá nísìn, ó mọ̀wé wọ́n jẹ́ kó di sójà nítorí pé wọ́n ní o gbọ́dọ̀ kọ́kọ́ lọ sí north, o gbọ́dọ̀ lọ gbọ́ Haúsá. Ọmọ Yorùbá nísìn wọ́n fẹ́ jẹ́ kó di ọlọ́pàá, wọ́n fẹ́ jẹ́ kó di ọ̀gá ọlọ́pàá. Gbogbo yẹn máa stop. We will be in control of our own destiny. Àwa la máa ní destiny wa, àwa la máa lè sọ pé yes, nǹkan báyìí la fẹ́, nǹkan báyìí la fẹ́. But tẹ́ bá máa ń sọ pé ẹ fẹ́, okay, no problem. Ìtọ́kọ̀ ṣẹlẹ̀ ni pé majority àwa táwa ń bíbà, a máa gbé ní bíbà. Àwa ní bíbà, ìtàbá lè ṣe fún yín nílé, a máa ṣe fún yín. Ẹ̀ntàbá lè fún ní 20,000, a fún ní 20,000. Ẹ̀ntàbá lè fún ní 30,000, a fún ní 30,000. But ṣé ìyẹn la máa ṣe lójoojúmọ́? Ṣé ìyẹn la máa ṣe ká máa fún yín ní 10,000? Tó bá tún di next week, tún wé lòmí tó máa fún yín ní 100,000. All this is the reason why ta ṣe ń kígbe pé we need to de-amalgamate Nigeria. Nigeria is no longer working. Nigeria is a failed state. The unity of Nigeria is only a British intention. Àwọn British ló fẹ́ jẹ́ ká ṣì wà nínú Nigeria. Ìyẹn ló ṣe sọ pé by 2075 Nigeria will be a better place. Ní láti dóde 2075 tó mọ kí gbogbo alẹ́ kan sí ọ̀nà àbáyọ ó máa jáde. Gbogbo wa a níṣẹ́ ta gbọ́dọ̀ máa fi sọ fún àwọn èèyàn pé the only solution tó kù ó ní pé kólúkálukú máa lọ. Mo kí gbogbo alẹ́ nǹkan sí ọ. Assalamu alaikum. A kú ojúmọ́ ire o. Bye for now.